A kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé. Mo kí ẹ̀yin ìyá mi nílé ní oko, ní ẹ̀yìn odi, káàkiri àgbáyé. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́, ó kéré, ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Gbòrògbòdò ayé ò wá nílù fún gbogbo wa jó. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ̀rí eléyìí tí mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ oògùn kan fún àwa tí oko wa bá kéré ju ọjọ́ orí lọ. Ṣé ẹ rí oko tó kéré yìí, ó póríṣiríṣi o. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n bí wọn mọ́ oko tó kéré ni. Ọ̀tọ̀ nìyẹn o. Ṣé ẹ rí oko tó bá kéré, ẹ̀bùn ni. Ó dàbí obìnrin ni. Ẹ mọ̀ pé nínú àwọn obìnrin, ará àwọn kan, ọyàn wọn ó dàbí ọyàn ọ̀kẹ́rẹ́. Tó jẹ́ pé wọ́n fẹ́ lè, tán bá pọn ọmọ sẹ́yìn, wọ́n fẹ́ lè mú ọyàn láti iwájú kán jù ú fún ọmọ yẹn lẹ́yìn kọ́mọ máa fà á. Àwọn kan wà báyẹn, ẹ̀bùn ni. Ẹ dákun ẹ má bínú o. Ẹ̀yin tí ó bá rí báyẹn, ẹ má bínú torí Ọlọ́run. Mo kàn fi ṣe àpèjúwe ni. Ẹ má bínú, mo bẹ gbogbo ẹ̀yin ìyá mi, ẹ dákun. Àwọn kan wà tó jẹ́ pé ọyàn wọn kàǹdù ni, bí àkàsọ̀ ẹ̀kọ. Ẹlòmíì wà nínú obìnrin tó jẹ́ pé ọyàn rẹ̀ tó báyìí ni. Kódà kó bí gbogbo ọmọ tán nú, ọyàn rẹ̀ ó máa dàbí ọyàn ọmọge ni. Ó wà báyẹn nínú àwọn obìnrin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà l'Ọlọ́run ṣe ṣẹ̀dá àwa ọkùnrin náà. A rí ẹlòmíì tó bá bẹ̀rẹ̀, tó bá kúnlẹ̀, nǹkan ọmọkùnrin yóò máa wọ́lẹ̀ ni. Láì tíì dìde, tó bá lóṣòó, yóò máa wọ́lẹ̀ ni. Ẹlòmíì wà tó jẹ́ pé ìpele l'Ọlọ́run ṣe dá okó ló ṣe dá ọyàn. Ìwọ t'Ọlọ́run bá wá dá ní olóko kékeré, níwọ̀n ìgbà tó bá ti ń lò ó, tó ti ń fún ẹ ní nǹkan tó fẹ́, má wáwakúwa o. Má wá idán káàkiri débi pé tó bá ti fọwọ́ gbá ìdí, okó ó máa gùn sí. Má wáwakúwa o, kó má bàa rírí kúrìí. Àmẹ́ni tó bá jẹ́ pé wọn ò bí okó kékeré mọ́, nígbà tó dàgbà ni nǹkan yìí wá ń súnkì. Ìyẹn lóògùn, àìsàn ni. Ìgbà míì kókó súnkì, tí èèyàn bá ní àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́, tá a mọ̀ sí infection, tó bá pẹ́ nínú ara, ó ṣeé ṣe kí okó máa súnkì díẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí ìkànnì yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà ní diaspora, tí ẹ ń fi nǹkan ránni sí mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń fún mi ní data, ẹ̀yin tẹ́ ń credit àkáǹtì mi, ẹ̀yin tẹ́ ń fún mi ní airtime, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà nílé tá a wà yìí náà, tẹ́ ń fún mi ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan, tẹ́ ẹ̀ tún fún mi ní ìmọ̀ràn. Àgbà ò ní tán lórílẹ̀ o. Tẹ́ bá ti wá subscribe, ẹ dákun bá mi tan notification bell yẹn sílẹ̀ fún fídíò tí a ti ṣe àti èyí tí a ti ṣe, gbogbo ẹ̀ lẹ́ máa rí. Ẹ bá subscribe. Ẹ wá rí okó tó súnkì, tó kéré ju ọjọ́ orí lọ, bá ṣe ń dàgbà ló wá ń kéré. Okó a máa kéré tí èèyàn bá ti wọ age, tí ẹ pé èèyàn ti dàgbà, ó ṣeé ṣe kókó kéré. Ọ̀tọ̀ nìyẹn. Ṣùgbọ́n nígbà tá a sì wà lọ́mọ 40 ọdún, 60 ọdún, 60, 70, a sì ní agbára àti máa lọ sóko láàárọ̀, lọ sóko lálẹ́. Gbẹ́ni tó kọ́ ẹ bá ti kéré, kò láyè àti lọ oko. Ló ti fẹ́ wọ̀, oko ti kéré. Ẹni tó kọ́ ẹ bá wá kéré tó jẹ́ pé àìsàn ni, oògùn ẹ̀ mo mú wá fún wa lénìí yìí.
ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi tí gbogbo wa la mọ̀ ṣe rí ẹ wo òun lẹ̀ ń wò yìí ó nígun mẹ́rin báyìí òní wọ́n ń pè ní ẹ̀yún bí ìtàkùn ló ṣe rí ìtàkùn ẹ̀yún ọ̀tọ̀ ní ẹ̀yún ọ̀tọ̀ ní ìjọ̀yún ọ̀tọ̀ ní ẹ̀yún ọ̀tọ̀ ní ìjọ̀yún ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi yìí tétí bá ń dun ọmọ níjọ́un tí ọmọ máa ń là báyìí wọ́n wá ní ká sun kinní yìí á sùn wọ́n ti sún èédú rẹ̀ yẹn á wàá lọ kúnná wọ́n á pò mọ́ wọ́n á dà díẹ̀ sínú àdí wọ́n ní ká máa fi ra etí ọmọ yẹn pẹ̀lú ògo Ọlọ́run etí tó là yẹn yóò san padà agbára ń bẹ nínú tí mo mú lọ́wọ́ yìí àṣẹ Ọlọ́run bẹ lára ẹ̀ ẹ jẹ́ ká wá ẹ̀yún yìí kó pọ̀ dáadáa ṣé a ti wá bá ti wá tó pọ̀ bá mi wá odidi atare mẹ́ta na máa wá o kì í ṣe ẹyọ atare o complete mẹ́ta tó pé dáadáa àti ọ̀pọ̀lọpọ̀ ìyèré ẹ jẹ́ ká jó ṣé a ti jó ó ti kúnná a ti lọ̀ ó ti kúnná mo dúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi ẹ̀yin tí ẹ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹni tí ò ti subscribe ẹ dákun mo bẹ̀ yín mo fi orúkọ Ọlọ́run bẹ̀ yín mo fi Kristi bẹ̀ yín mo fànábì bẹ̀ yín mo fi Ifá mo fi bẹ̀ yín ẹ dákun ẹ bá mi subscribe ẹ bá mi share àwọn program yìí ẹ bá mi like kí ẹ comment tá bá ti wá jó ẹ jẹ́ ká lọ̀ kúnná dáadáa ṣé a ti lọ̀ ṣó ti kúnná tó bá ti wá kúnná á wàá pò papọ̀ mọ́ òrí èèyàn púpọ̀ lè lò ó ẹ jẹ́ ká pò papọ̀ mọ́ òrí tó bá ti wá pò mọ́ òrí báwo la ṣe máa lò ó bá ṣe máa lò náà ni pé a máa fi fa nǹkan ọmọkùnrin wa ẹ máa fi fà á síta ní gbogbo ìgbà a máa fà á tá bá ti wá ń lo oògùn yìí ẹ jẹ́ ká wá oògùn àrùn ẹ jẹ́ ká lo oògùn àrùn torí àrùn ló fà á tá bá ti ń lo tìta ẹ ká máa lo àgbo sínú náà àgbo tá a máa lò tó jẹ́ oògùn àrùn tí pé gbogbo nǹkan burúkú tó wà nínú ara á yá dànù ẹ bá mi lọ wá bàrà àti ewé ìràsá tàbí ewé ìrà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ̀ ní ìràsá ẹ bá mi wá ewé ìrà àti àsùnwọ̀n ìbílẹ̀ ewé ìràsá àti bàrà pẹ̀lú ọ̀pọ̀n òyìnbó dúdú ni o ṣé rí ọ̀pọ̀n òyìnbó yìí á gé kéékèèké á kó sínú apẹ inú pot bàrà yìí á gé kéékèèké ẹ̀gúsí inú ẹ̀ á wọ́ dànù á kó sínú pot ewé ìrà yìí á kó sínú ẹ̀ ó di mélòó tó àsùnwọ̀n ìbílẹ̀ ni o kì í ṣe tòyìnbó a ní àsùnwọ̀n òyìnbó a ní ìbílẹ̀ ẹ má jẹ́ ká lo tòyìnbó ìbílẹ̀ ní ká lò ọ̀dọ́ ewé àsùnwọ̀n tí ò tí ì gbó ìbílẹ̀ ó yẹ kó sí i bá mi fi ẹ̀pà kún bá mi fi sí i ó yẹ fi omi lásán ni ẹ bù sí lórí ẹ sè é kó jiná tó bá ti wá jiná á yàgbẹ́ o torí oògùn tá a bá lò tá a bá gbọ̀nsẹ̀ kò dáa ó yẹ ká gbọ̀nsẹ̀ kí la ń pè ní gbọ̀nsẹ̀ mo lọ sílùú wa ni ìgbẹ́ á yàgbẹ́ ìjìnlẹ̀ Yorùbá ní ká gbọ̀nsẹ̀ ó ti yé yín kì í ṣe pé ká máa gbọ̀nsẹ̀ o tí Yorùbá bá sọ pé ẹ gbọ̀nsẹ̀ á yàgbẹ́ ní ń jẹ́ bẹ́ẹ̀
ẹ ká máa mu àgbo yìí tá bá mu ní èní wọ́n tún tó bí ọ̀túnla ẹ jẹ́ ká mú déédéé tá a fi mu àgbo yìí 17 cup tó wà lórí shot tó wà lórí snap yẹn ẹ jẹ́ ká lo 3. àwa tó bá jẹ́ pé àgbo yẹn sì ń ṣiṣẹ́ lára wa ẹ jẹ́ ká lo 3. àwa tó bá ń ṣiṣẹ́ lára wa ẹ jẹ́ ká lo go kíní snap yẹn ìdé tá fi mu ọtí snap yẹn shot yẹn ẹ mu 2. tẹ́ bá ti yàgbẹ́ ẹ mu 3. tẹ́ bá mu 3 ẹni tára ẹ bá wá yí tí ò bá yàgbẹ́ kankan ẹni kó mu 4. àyè náà rí tá máa yà ìgbẹ́ wọ́rọ́wọ́rọ́ báyìí lá máa yà gbogbo tó ń dààmú ara ọ̀rá burúkú àtọ̀sí ni a sì ń yàgbẹ́ a mọ ìyàmọ̀gbẹ́ a mọ tọmọ́tọ̀ bí ó ṣe jẹ́ nìyẹn. má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like kí ẹ comment. a ní ìjìbálẹ̀ lórí ètò yìí lónìí tó bá dìgbà míì àtúnmí lè tún yàtọ̀ sí eléyìí wá. orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín, orúkọ mi ni Dr. Aviz Abolade. Ire o, ó dìgbà.